Òrìṣà temple. Ìrọ̀rùn dé. Ìdẹ̀kùn dé. Ìtura dé. Ẹ ń bá lọ́wọ́ òtẹ́rù bá tí ètò náà ló mú lọ́wọ́ o. Àràbàrẹ́ láàrin ẹgbàágbèjà wọn tí wọ́n ń sọ̀rọ̀ ń pa òrìṣà. Ẹwà Òrìṣà temple. Lóòótọ́ ni wọ́n ẹgbà bẹ́ẹ̀. Kàkà tán láǹfààní tẹ́ ẹ máa jẹ lọ́dọ̀ Ìyálóde alára gbọ́nlú Èkó. Yèyé lóríṣà Akíntayọ̀ Adébùsọ́lá. Sàdánkátà yín o. Àyè ń bẹ fún consultation àyẹ̀wò lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ṣe máa lágbèga ìtẹ̀síwájú lórí ohun yòówù. Kódà ọ̀sẹ̀ òrìṣà wà. Èyí táwọn èèyàn ti wá ń wẹ́ bí dànù. Àwẹ̀nù wọ́n tún máa bá wọn sọ̀rọ̀ nípa òrìṣà. Bíi Yewa, Ọ̀ṣun, Olókun, Ẹgbẹ́, Ajé, Ṣàngó, Olúwẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n tún bọ ajé ní ọjọ́ Ajé. Monday lọ́sọ̀ọ̀sẹ̀ látàgọ́ 10 òwúrọ̀ ní ọ́fíìsì wọn. Bíbọ òrìṣà lọ́lọ́kan òjọ̀kan. Kò tọ́ síbẹ̀ o. Èyí fẹ́ bọ́ lọ́wọ́ àwọn àmì wò lóríṣiríṣi. Ọṣẹ bátò sẹ́ńdà ń bẹ. Ọṣẹ àgbélépọ̀tá wà. Ọṣẹ ìyọ́nú àwọn àgbààgbà. Ọṣẹ ìtajà náà ò gbẹ́yìn. Ìyálóde alára gbọ́nlú Èkó. Èyí lóríṣà Akíntayọ̀ Adébùsọ́lá. Hello 0905-865-7007 0905-865-7007. Ìyálóde alára gbọ́ Lagos State. Facebook ẹwà òrìṣà ní mí. Email oluyemirosin84@gmail.com. ẹwà òrìṣà temple. Ọ̀rẹ́ yèyé o. Ọ̀rẹ́ yèyé Ọ̀ṣun. ó bá tó ní jáde ẹsẹ̀ lẹ́bàá rògbò afẹ́fẹ́ ọkọ̀ tí ń fẹ́ tí ń ṣe wé oko lẹ́lẹ́lẹ́ ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí ń ṣe wé oko lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kò gbélé kò gbọ́nà ìgbẹ́ ẹ bá mi sọ bára o ẹ bá mi sọ bára o ẹ bá mi sọ bára o gbọ̀nbínú àjọ ni má fara ni àwọn ọmọ ẹ̀ pátá gbogbo àwọn ọmọ ilé ẹ̀ pátá à ń ṣọdún fún ẹ lẹ́ni kíkú má pa wá o káàrùn kó má gbé wa dìbò kárí jẹ kárí mu kárí ná kárí lò ìyálóde aníwúrà má jẹ́ kí n ṣe wá o ká má rí dààmú o káfọ́gùn bíra gbogbo ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ òkété gbàǹgbà gbogbo yín pátápátá la fi akọgùn bíra gbogbo yín pátá gbogbo àwọn ọmọlé yín pátápátá àwọn tó wà ní diaspora àwọn tó wà nílùú òyìnbó tán wà ní gúúsù tán wà láríwá tán wà lẹ́kọ̀ọ́ àti gbogbo àwọn ọmọ agbo ìdúpọ̀lábí Olórìṣà yẹ wa pátápátá gbogbo wa pátápátá à ń sọdún lẹ́yìn kíkú má pa wákàrùn kó má gbé wa jù kárí jẹ kárí mu kárí ná kárí lò gbọ̀ndín náà àjọ náà má darí ọwọ́ wa dànù má darí ọwọ́ wa dànù jẹ́kìrè wa jẹ́ kó tó wa dalẹ̀ ẹni tó ń wáṣẹ́ kóríṣẹ́ ṣe ẹni tó ń wówó kórówó ná káyè kó gbà wá kílé wa kó tù kílé wa kó tùbà kó tù ṣẹ ká má rí ìrònà kélèrè ayé má rè wa lọ títọ̀hún má ń jẹ́ pé wá ọdún jẹ ìwòsí o gbọ̀ndín náà àjọ náà fọ̀rọ̀ ní ìsìnkú tó wọ̀n ọdún
jẹ́ ká fayọ̀ ṣọdún yìí o a ti fayọ̀ bẹ̀rẹ̀ ká fayọ̀ parí ẹ̀ gbọ̀dún náà ràn wá ń bẹ̀ báyìí oyè gbogbo orí kọ̀ọ̀kan wa báyìí ní lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ báyìí áìsìkì tó gbogbo wa dà lé wa lọ́wọ́ jẹ́ ká ṣàṣeyọrí kí ọkùnrin kó ṣàṣeyọrí kóbìnrin kó ṣàṣeyọrí kẹ́gbẹ́kùnrin kó ṣàṣeyọrí kẹ́gbẹ́bìnrin kó ṣàṣeyọrí bẹ́ẹ̀ ni kó rí o kó má ṣe ń bẹ̀ kó má yẹ̀ ń bẹ̀ a ti sọdún ọdún ká ṣe nígbà gbogbo ohun tá à ń béèrè lọ́wọ́ ìwọ ẹgbẹ́ kó wá ṣe fún wa o gbogbo ohun táwọn tó wà lókèrè pátápátá táwọn ọmọ ẹ̀ báyìí akọgun ìbílẹ̀ tó ń béèrè lọ́wọ́ ẹ̀ wá ṣe fún wa o kíre wa kó bá wa ta lẹ́ gbà kí ayé wa kó tòrò dọ́jọ́ alẹ́ fún wa báyìí ká ṣe ìyá àwọn ọmọ wa báyìí oye gbogbo àwọn ọmọ wa ká fi wọ́n bò tútù dọ́jọ́ alẹ́ má jẹ́ kọ́ ọmọ kú mọ́ wa lójú o má jẹ́ arójòjò lórí ọmọ ire gbogbo ń bẹ lọ́wọ́ olókùn ìṣẹ̀rí adé gọ̀ǹbí náà rájò ní má fàárẹ̀ lé wa lọ́wọ́ kó o fi jókòó sílé wa ká jẹ́ kó bá wa dé ọmọ kó bá wa jókòó títí dọ́jọ́ alẹ́ wa ká wá ṣẹ́gun òdì báyìí ká rẹ̀yàn tá o nítorí ìwọ náà ẹ̀fùfù lẹ̀lẹ̀ tí ń ṣe ewé oko lẹ́gbẹ́lẹ́gbẹ́ kò gbélé kò gbọ́nà ẹkùn ará Ìgbẹ́ ǹjẹ́ o ní agbára ọ̀tá tó ní agbára tó sọ pé òun ní nǹkan tóun fẹ́ ṣe fún wa ìwọ ẹgbẹ́ báyìí kó wá lọ bá a mú yẹn báyìí ìwọ ẹgbẹ́ báyìí kó wá lọ mú yẹn báyìí gbogbo ń tà ń ṣe tó ń bọ̀ tánú tínú ọ̀tá òdùn ìwọ ni kó wá lọ bá wọn wí báyìí nítorí ọmọdé kì í rán gbà ń ṣe o ara tó wọn báyìí ni kò fà àwọn ọ̀tá wa dá o àwọn ọ̀tá wa nílé lóko lọ́nà odò àmọ́ wọn èyí mọ̀ gbọ̀n bí inú àràjọ ni wọ́n ṣẹ́gun fún wa o má jẹ́ kó ṣẹ́gun fọ́mọdé ṣẹ́gun fágbà ṣẹ́gun fóbìnrin ṣẹ́gun fọ́kùnrin má jẹ́ kó wọ́ ìtà kó tẹ̀ wá nígbà tó bá máa fi dẹ̀mí ìbáyìí jẹ́ kó dùn báyìí ju báyìí lọ ó yẹ gbogbo àwọn òṣèré wa tó wá lọ́dún a ti fojú bá àwọn lọ́dún ká tó rí wọn àwòkó onílù alùbí àgbà awoko alùbí àgbà kí wọ́n má ṣe o kí lórí ayé má re lọ o kí tọ̀run má ránṣẹ́ pé bá àwọn báńdì ẹ̀ báyìí kan jọ ṣe ẹjẹjẹgbó ẹjẹjẹtọ́ ẹ má bọ́jọ́ lọ́jọ́ lọ ẹ rìn lọ́nà báyìí ẹ máa lọ re ẹ máa bọ̀ re ikú kì í pẹ̀tà lójú ìran ayé báyìí kò ní wọ́pọ́n ẹlẹ́yẹ o ayé gbogbo àwọn ọmọ òrìṣà báyìí àwọn ọmọ ẹgbẹ́ báyìí à ní wọ́pọ́n ẹlẹ́yẹ ọ̀rọ̀ wa dára ọ̀rọ̀ wa gúnrégé èbúté ayọ̀ báyìí lọ́kọ̀ wa máa gúnlẹ̀ sí ìrọ̀mí náà pa bá aláṣẹ sí béèrè fúlé kíkọ́ mọ́tò ohun rere mèremère tó ń ṣe lóde àjàláyé ẹgbẹ́ kó wá dálé wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni kó rí o kó má ṣe ń bẹ̀ kó má yẹ ń bẹ̀ àmú aṣọ ẹ̀ báyìí àmú wá fún ẹ báyìí wá bá wa ṣe o kó o má ṣọ yìí kó o dáàbò wá báyìí àgbẹ̀ kó bá wa gbére wá àlùkò kó jẹ́ kíre kó kò wá lọ́nà kíre wa báyìí kó má yẹ̀gẹ̀rẹ̀ lọ́nà ká múre wá báyìí ká rí bọ́ gbogbo tẹ́lẹ̀gbèdè bá fọwọ́ bà dídú ló ń dún báyìí ní kórí o obìnrin bí kú obìnrin ń gbẹ̀gbà ìyálòdì àníwúrà àjàṣẹ́ ẹlẹ́wọ̀n wọ̀nyí bàbá wa ṣe o kó bá bí kú dànù kó bá mi dànù kó bá ṣe é dànù bẹ́ẹ̀ ní kórí o kó má ṣe tó máa yẹ bẹ́ẹ̀.
Sign up you want now. Yeah.